Ẹ kú dédé àsìkò yìí gbogbo ọmọ kóòtù òjìrì bí pátápátá. So guys, ẹ̀yin tèmi, ẹ jẹ́ ká sọ nípa the fourth version of the history of Odùduwà. Ó dà pa ti sọ mẹ́ta. So mo tẹ̀ ti gbàgbé ẹlẹ́kẹ̀rin yìí tẹ́lẹ̀, mo ti rò bóyá direct to the history gangan ni, bọ̀ ẹlẹ́kẹ̀rin yìí ṣì wà. Mo rántí history kan sọ wípé Odùduwà Ọlọ́fin àtẹ̀wọ̀nrọ̀, wípé Olódùmarè rán Ọbàtálá wá sílé ayé pé kó wá dáyé, pé so ó wá pàdé èṣù lọ́nà, ó wá mu ẹmu, ó wá sùn lọ. Èṣù wá lọ bá Odùduwà pé kó máa bọ̀, pé Odùduwà dẹ̀ dàbí àbúrò sí Ọbàtálá, pé so Odùduwà wá gba iṣẹ́ Ọbàtálá ṣe. Ọmọ wípé ó wá dá ayé instead of Odùduwà. Sí lóòótọ́ àwọn history kan wà nínú ẹsẹ̀ Ifá tó rọ̀ mọ́ rírọ̀ láti ọ̀run fún Odùduwà àtàwọn irúnmọlẹ̀ yòókù, but the story is not even like this. Kò ń ṣe báyìí, kò ń ṣe bẹ́ẹ̀ ló ṣe lọ, and history yẹn kò sọ nípa Odùduwà tí gbogbo wa mọ̀. It's not talking about the Odùduwà that we all know. So that story náà kò bá lọ. But let me ask you, who is Odùduwà? Ta ni Lérè-Ọlá? Because Lérè-Ọlá is Odùduwà. And inú mi dùn, mo láyọ̀ láti sọ fún yín pé Odùduwà kò wá láti ibi kankan. Ọmọ bíbí Ilé-Ifẹ̀ Odùduwà. Lérè-Ọlá Odùduwà. Ilé-Ifẹ̀ láti bí. Ilé-Ifẹ̀ náà ti wò. Ilé-Ifẹ̀ ló dàgbà sí. Ilé-Ifẹ̀ ló ti jọba. Kò ń ṣe ọmọ Mẹ́kà, kò ń ṣe ọmọ Iraq, kò ń ṣe ọmọ Benin, kò ń ṣe ọmọ Saudi Arabia. Ọmọ Ilé-Ifẹ̀ ni. Odùduwà, the son of Àbúrẹ́, the son of Obiri, who happens to be his mother. Ó níyá, ó dẹ̀ ní bàbá. I am not talking about irúnmọlẹ̀. Mo ń sọ nípa Odùduwà tí gbogbo wa mọ̀. And Odùduwà bí ọmọ kan, Ọ̀kànbí bí ọmọ méje. It's a lie, fallacy. Odùduwà ò bí Ọ̀kànbí ò bí ọmọ méje. And ẹ jẹ́ ká ka orúkọ àwọn ọmọ méjèèjì yẹn. Kí lálákọ̀ọ́kọ́? Olówu, Olúpópó, Olúsàbẹ́, Ọ̀ràngún, Ọba Benin, Ọ̀rànmíyàn àti Alákétu. That's the first history. They said Ọ̀rànmíyàn is the last born. But do you know that Ọ̀rànmíyàn ló bí Ọba Benin? Ọ̀rànmíyàn ló dẹ̀ bí Aláàfin Ọ̀yọ́. Ọláwùnmí Iyùnadé, ọmọ Odùduwà, òun ló bí Olówu. Òun ló fẹ́ ìdílé Olówu tó bí Asunkúngbadé, tóun náà padà jẹ ọba Òwu tán pè ní Olówu. And àwọn tó kù, most of them, ọmọ bíbí inú Odùduwà fúnra rẹ̀, òun ni wọ́n. Yeah, mi tí abide pẹ̀lú history tó sọ pé there is nothing like Ọ̀kànbí. And tó bá ní pé ká fojú sùnùkùn wò, it happens to be true because kò ságbolé Ọ̀kànbí nífẹ̀ẹ́. There is nothing like Ọ̀kànbí in Ilé-Ifẹ̀. So anyways, that is history for another day. Àbí story for another time, àbí another day. Mo gbóyìnbó, má fòyìnbó yọ mí lẹ́yìn. A lot of history náà ti máa ń sọ fún wa láti jẹ́ ètò jẹ́ fallacy. And Odùduwà àtẹ̀wọ̀nrọ̀. Story yìí ó ń sọ nípa Òkè Ọ̀rà, níbi tí wọ́n ti ń gbé adé nílé-Ifẹ̀. You do not believe me? Go there. Gbogbo àwọn ibi tí mo dárúkọ yẹn ó ṣì exist. You can go visit. Go to Ilé Ọ̀rànfẹ̀. Go to Akodi, àwọn ọba yẹn lẹ́ẹ̀kọ̀ọ̀kan nílé-Ifẹ̀. Then you will see the truth history. Mo ti sọ fún yín,
Odùduwà wá láti Mecca. History yẹn wá nítorí ká bàa lè gbà wípé Adam and Eve òun ni ẹ̀dá àkọ́kọ́ t'Ọlọ́run kọ́kọ́ dá. And I will say this and I will keep saying it pé it's a lie. Every continent, gbogbo àwọn tó jẹ́ ìran ìpìlẹ̀ ni wọ́n ní ìtàn títí wọn bọ́n ṣe dá wọn. So we have different color, different like a lot of things is different in us. Why must we believe or accept that we are all from Adam and Eve? So ìyẹn ò lè work. Odùduwà Léríọlá ìsọmọ bíbí ilẹ̀ Yorùbá, bàbá ẹ̀ Àgùrẹ́, ìyá ẹ̀ Òbírí, àwọn tó bí nìyẹn nílé Ifẹ̀. Ó níyá, ó ní bàbá, ó lẹ́gbọ̀n, ó lábúrò, táwọn náà dẹ̀ tún jẹ́ ọba nílẹ̀ Yorùbá. Ìtàn pọ̀ gan, ìtàn dẹ́gùn. So I think with this little ọ̀rọ̀ tí mo sọ yìí, ẹ máa ti mọ̀ pé Odùduwà kò rìn wá, kò ganu wá láti ibì kankan. And the next video, next history, ó máa lọ sí inú ìlú mi, or if you ask questions, so I'm going to answer it. Bye for now. I love you.